A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti darí gbogbo ilé-ìwé ìjọba àti aládàáni káàkiri ìpínlẹ̀ kí wọ́n dẹ́kun ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè àti ìparí ọdún graduation ceremonies and end of session parties bí wọ́n ti ṣe àwárí àjàgà ìnáwó tí wọ́n fi sórí àwọn òbí àti alágbàtọ́. Àṣẹ yìí ni wọ́n pa nínú ìwé àkíyèsí tí wọ́n fi ránṣẹ́ láti Ministry fún ètò ẹ̀kọ́, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ tí adarí ẹ̀ka ètò ẹ̀kọ́ láti ilé-ìwé aládàáni AA Bísíríyù buọwọ́lù tí wọ́n nàka rẹ̀ sí gbogbo àwọn alámòjútó ilé-ìwé aládàáni àti ìjọba wípé kí wọ́n tẹ̀lé àṣẹ yìí, àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á fi ojú winá òfin ìjọba. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn ṣe jábọ̀, Ministry ní ìpinnu yìí wáyé lẹ́yìn àfisùn wípé àwọn iléèwé kan ń fi èyí lọ́ àwọn òbí lọ́wọ́ gbà. Ẹ̀sùn sì ti dé ọ̀dọ̀ ìjọba wípé àwọn alámòjútó ilé-ìwé àti aládàáni ń lo ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè àti òpin ọdún lọ́ àwọn òbí lọ́wọ́ gbà pẹ̀lú owó gọbọi tí wọ́n ń pélé wọn lórí. Ìjọba sì koro ojú sí èyí. Ìdí nìyí tí ìjọba fi ní láti ìsinyìí lọ, iléèwé kankan láàrin ìpínlẹ̀ ò gbọdọ̀ ṣe àgbékalẹ̀ ayẹyẹ tí ó jọ bẹ́ẹ̀. Bákan náà ni Ministry darí àwọn alámòjútó ilé-ìwé kí wọ́n tètè fi èyí tó àwọn òbí àti alágbàtọ́ létí kí wọ́n lè tẹ̀lé àṣẹ. Ìròyìn jábọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Kogi náà ti tẹnumọ́ gbèdéke lórí àpọ̀jù ayẹyẹ ní iléèwé nursery, primary àti secondary bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé ilé-ìwé tí ó bá tàpá sí àṣẹ yóò wà ní títì pa. Bákan náà lọmọṣorí ní ìpínlẹ̀ bíi Benue, Ondo, Ọ̀ṣun àti Imo níbi tí ìjọba ti gbé ìgbésẹ̀ àti dẹ́kun ohun tí ó jọ bí ayẹyẹ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti secondary. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC ti pín àwọn ohun èlò ìdìbò sensitive and non-sensitive materials lọ ìjọba ìbílẹ̀ 16 láti fi ṣètò ìdìbò gómìnà ọ̀la ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn tí wọ́n ṣe àmójútó nǹkan wọ̀nyí ni ẹ̀ṣọ́ aláàbò, civil society, ẹ́jẹ̀ǹtì ẹgbẹ́ òṣèlú àti iléeṣẹ́ ìròyìn. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi pínpín, Resident Electoral Commissioner Bùnmi Ọmọ́ṣẹ́yìndèmí fi ìgboyà rẹ̀ hàn wípé ètò ìdìbò yìí yóò lọ láìkọsẹ̀ nítorí ojú gbogbo yóò pé pẹ̀lú àwọn aṣojú láti ẹgbẹ́ civil society, ẹ́jẹ̀ǹtì ẹgbẹ́ òṣèlú títí kan àwọn akọ̀ròyìn. Ìmọ̀ràn àwọn ni kí ará ìlú dìbò fún ẹni bá wù wọ́n nítorí ìdìbò yóò lọ ní ìrọ̀rùn. Èkìtì jẹ́ ìpínlẹ̀ àlàáfíà, àwọn sì ṣèlérí wípé kò ní sí wàhálà. Bákan náà ni INEC kéde ìparí permanent voter card PVC fún gbígbà fún ètò ìdìbò gómìnà bí ó ti ṣe àfihàn wípé olùdìbò 1.02 million ni wọ́n ti gba káàdì ìdìbò wọn síwájú ìdìbò ọ̀la. Èyí ṣe àlékún díẹ̀ sí ti ètò ìdìbò gómìnà ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn gómìnà 36 tí wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà tún ti gùn lé ìbéèrè wọn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin ẹ̀tọ́ ará ìlú. Àwọn gómìnà lábẹ́ umbrella Nigeria Governors Forum NGF fìdí ẹ̀ múlẹ̀ àjọṣepọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn bí wọ́n ti fi kún wípé àbájáde ìjíròrò yóò ró ìgbìyànjú ìpínlẹ̀ lágbára. Bákan náà ni àwọn gómìnà wọ̀nyí sọ àsọtúnsọ àfojúsùn wọn lórí àtúpalẹ̀ tó ń lọ lọ́wọ́ ní ẹ̀ka agbára láti mú àlékún bá ìgbìyànjú wọn pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lórí iná mọ̀nàmọ́ná tó dúró déédéé tí owó rẹ̀ kò gani lára fún ọmọ Nàìjíríà. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 11 oṣù kẹfà ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin dìbò láti fi gbé àtúpalẹ̀ òfin lẹ́sẹ̀ láti béèrè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè tí ó ṣe àpẹẹrẹ ìgbésẹ̀ ńlá lórí ìgbìyànjú àti gbógun ti ìṣòro ààbò tó ń dojúkọ Nàìjíríà. Àbá yìí la ìkà kejì kọjá second reading ní ọjọ́ kan náà bí ó ti gba àtìlẹ́yìn 289 nínú 290 àwọn aṣòfin tí wọ́n wà lórí ìjókòó. Ẹyọ ẹnìkan ṣoṣo ni ó tako ìgbésẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ìjọba àpapọ̀ ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n fi ilẹ̀ South Africa ṣebùgbé tí wọ́n ti ṣetán àti padà sílé lójú láàrin rògbòdìyàn tó ń lọ wípé wọ́n á kó gbogbo wọn padà sílé kí ó tó di 30 oṣù kẹfà. Mínísítà fún ilẹ̀ òkèèrè Ambassador Bianca Odumegwu Ojukwu ni ó sọ àsọdájú yìí nínú àtẹ̀jáde àná tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn Magnus Eze bu ọwọ́ lù. Mínísítà ní ìṣèjọba Tinubu ní àfojúsùn fún ààbò àti ìgbáyégbádùn ọmọ Nàìjíríà ní ilẹ̀ òkèèrè. Wọ́n á sì rí i dájú wípé gbogbo ará ìlú tí ó bá fẹ́ padà sílé láti South Africa ni wọ́n kó padà. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ètò kíkó padà yìí ti bẹ̀rẹ̀. Ọmọ Nàìjíríà 258 ni wọ́n ti kó kúrò ní South Africa tí mínísítà fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ambassador Ṣọlá Ẹnìkanláyé ti gbà wọ́n lálejò ní pápákọ̀ òfurufú Muritala Muhammed, ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 11 oṣù kẹfà. Ó ṣe àfihàn wípé àwọn tí ó lé nígba ọmọ Nàìjíríà ni wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ láti padà sílé, ètò sì ti tò àti kó wọn padà sílé kí àkókò tí wọ́n dá tó pé. Èyí túmọ̀ sí wípé 742 ọmọ Nàìjíríà ni wọ́n ṣì ń retí àti kó padà láìpẹ́ ọjọ́. Mínísítà túbọ̀ ṣàlàyé wípé Nàìjíríà ṣì ń tẹ̀síwájú àti máa ní ìjíròrò pẹ̀lú àwọn aláṣẹ South Africa bí wọ́n ti ń wo ọ̀nà mìíràn láti fi yanjú ìṣòro ní ìlànà tí ó bá òfin mu. Odumegwu Ojukwu ní ó ṣe pàtàkì láti ṣe sùúrù lórí ọ̀rọ̀ bí èyí nítorí ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni wọ́n ti fẹ́ ará ilẹ̀ South Africa tí wọ́n sì ti bímọ fúnra wọn tí wọn kò sì mọ ilẹ̀ mìíràn ju South Africa lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ń gbèrò àti ṣètò tí yóò fún àwọn akọ̀ròyìn láǹfààní àti máa sin àwọn ológun lọ ibi wọ́n ti fẹ́ lọ ṣiṣẹ́. Èyí ni wọ́n ní ó jẹ́ ara ìgbésẹ̀ àti ṣe àlékún ìjábọ̀ kí ará ìlú lè mọ bí ohun gbogbo ṣe ń lọ sí níbi ìgbìyànjú àti kọlù àwọn agbésùmọ̀mí àti ìgbésẹ̀ ààbò mìíràn. Mínísítà Agbèfọ́ba General Christopher Musa ni ó ṣe àfihàn yìí lánàá níbi ìpàdé àpérò tí ẹgbẹ́ àwọn akọ̀ròyìn NUJ ṣe àgbékalẹ̀ ní ìlú Àbújá. Mínísítà tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Rear Admiral Olúṣọ̀yà Bánkọ́lé ṣaṣojú ní àbá yìí yóò mú ìbáṣepọ̀ wà láàrin iléeṣẹ́ ìròyìn àti àwọn agbófinró bí wọ́n ti ń ṣe àlékún iṣẹ́ rere ológun. Musa fìdí ẹ̀ múlẹ̀ wípé akọ̀ròyìn kó ipa tí ó pọ̀ láti mọ ibi ará ìlú dojúkọ lórí ètò ààbò àti àlàáfíà ìlú. Bí ó ti fi kún un wípé àmójútó ètò ààbò ti kọjá tàtijọ́. Ó ṣàlàyé wípé ìròyìn tí akọ̀ròyìn bá fi léde ń kó ipa pàtàkì lórí ètò ààbò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ Nigerian Ports Authority (NPA) ti ṣe àfihàn wípé ọkọ̀ orí omi 24 ló ń já epo àti ohun èlò mìíràn lọ́wọ́lọ́wọ́ ní Apapa, Lekki Deep Sea àti Tinkan Island Ports, ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àlàyé, àwọn vessels wọ̀nyí ń já oríṣiríṣi consignment bíi ọ̀pọ̀ ìjéró, ọ̀pọ̀ ìsebẹ̀ iyọ̀, general cargo, ẹja tútù, containers, ọ̀pọ̀ ṣúgà, bẹtiró, ọ̀pọ̀ afẹ́fẹ́ gáàsì, dísù àti ọ̀pọ̀ urea. Àlékún vessels 54 mìíràn tí ó gbé epo bẹtiró, oúnjẹ àti ọjà mìíràn ni wọ́n ń retí kí ó dé sí pọ́ọ̀tù ìpínlẹ̀ Èkó ní ọjọ́ díẹ̀ sí ìsinyìí. Àjọ NPA ṣàlàyé wípé ọkọ̀ tó ń bọ̀ lọ́nà ni wọ́n ń retí kí ó túbọ̀ kó ọjà wọlé ní rẹpẹtẹ bíi aviation fuel, containers tí ọ̀pọ̀ ọjà kún inú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.